Listen to your Stars Daily predictions for today, Monday, February 10, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè. Ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Monday, February 10 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Láti òní lọ báyìí lórí fídíò ojoojúmọ́ tí a bá ń ṣe náà la máa fi àwọn spiritual remedy léde ní gbogbo ojoojúmọ́, àwọn nǹkan tá a lè ṣe bí ìgbìyànjú tó tún lè jẹ́ kí ọjọ́ tòní kí ó dára. Fún ìdí èyí, ẹ má gbàgbé láti follow, kí ẹ subscribe, ẹ share, ẹ engage, kẹ́ jẹ́ kí ó go viral pọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ àǹfààní nínú rẹ̀. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tí a bí láàrin March 21 sí April 20, àwọn nǹkan tí ẹ ń lé ó ṣeé ṣe kí ó fẹ́ wá sí ìmúṣẹ lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní kí ẹ wá balance ara yín, kí ẹ má ṣe wá yọ ayọ̀ pọ̀rọ́, ẹ má yọ ayọ̀ jù lórí ohunkóhun tí ẹ bá rí ní nǹkan dáadáa lọ́jọ́ tòní. Kí ayọ̀ àyọ̀jù kó má bàa bí àwọn nǹkan tí ẹ ò tiẹ̀ lérò rárá o. Kí ẹ kíyèsára lẹ́ni, kí ẹ má gbé ìgbésẹ̀, ẹ má pinnu láláì jẹ́ pé ẹ ronú jinlẹ̀ dáadáa nípa rẹ̀ o. Ẹ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ àbí kẹ́ tó pinnu lórí ohunkóhun lẹ́ni. Pàápàá tí pinnu náà bá jọ mọ́ títí ọ̀rọ̀ owó ní ọjọ́ tòní. Tí èèyàn bá fún yín ní àmọ̀ràn lọ́jọ́ tòní, kí ẹ rí dájú pé ẹ welcome ẹ̀, kí ẹ sì mú lò tó ṣeé ṣe kí ó ràn yín lọ́wọ́ dáadáa lẹ́ni. Àwọn nǹkan kan wà tí ẹ fẹ́ gbé ṣe láti bí ijọ́ mẹ́ta tó sì dàbí ìgbà pé nǹkan tó le koko díẹ̀ ni, ṣùgbọ́n gbogbo nǹkan yẹn máa rọrùn púpọ̀ fún yín ní ọjọ́ tòní. Bákan náà ó wá ṣeé ṣe kọ́jọ́ tòní má fi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ dáadáa tó, kó má rí bí ẹ ṣe ń fẹ́ dáadáa tó ní àwúrọ̀ ọjọ́ tòní, ṣùgbọ́n kí ìrọ̀lẹ́ tó lẹ́ ọjọ́ tòní á padà dára fún yín. Ẹ wá mọ́kàn balẹ̀, ẹ gbà àlàáfíà láàyè, kẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì má ṣe rin ìrìn òru lọ́jọ́ tòní. Rẹ́mẹ́dì tọjọ́ tòní fún ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries láti ríire gbámú lẹ́ni ní pé ẹ gbìyànjú láti wá àkàrà, kí ẹ fi àkàrà ṣe sàárà. Ẹ̀yin tẹ́ bá sì rí àkàrà, ẹ lè lo èyíkéyìí snacks, ìbàjẹ́ puff-puff, ìbàjẹ́ buns, ìbàjẹ́ ohunkóhun, kí ẹ fi ṣe sàárà. Ẹ lè pín fún àwọn aláìní tàbí àwọn ọmọdé. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tí a bí láàrin April 21 sí May 20, ẹ rí dájú pé ẹ gbájúmọ́ bí ẹ fẹ́ sọ àwọn èròǹgbà yín di nǹkan tí ó máa wá sí ìmúṣẹ. Ohun tó ti ń fa issue kéékèèké láti ọjọ́ mẹ́ta náà ni pé àìlè tẹpá mọ́ nǹkan tí ẹ kẹ́ tẹpá mọ́, àìlè dúró, àìlè ní action lórí pé nǹkan yìí mo fẹ́ jẹ́ kó wá sí ìmúṣẹ lọ́jọ́ tòní. Kí ẹ rí dájú pé ẹ gbìyànjú láti gbégbésẹ̀ èyí tí ó lè mú kí ẹ tètè rí nǹkan tí ẹ fẹ́ gbéṣe ní ìgbésí ayé tẹ́ wá. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ róore gbámú dáadáa, kí ẹ ráwọ̀ èrè ń jẹ tó jọ mọ́ ọ̀rọ̀ owó níbi iṣẹ́kíṣẹ́ tí ẹ bá ń ṣe. Bẹ́ẹ̀ sì ni ìhùwàsí àti ìṣesí yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ó bí ọ̀rẹ́ tuntun tàbí kí ó bí kí ẹ rí àwọn tí ẹ máa bá ṣe bísínẹ́sì, tàwọn connection bísínẹ́sì tuntun lénìí. Èyí sì lè fẹ́ jẹ́ kí ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun tàbí project tuntun lọ́jọ́ tòní. Tí ẹ bá rìnrìn àjò láti lọ bá àwọn olólùfẹ́ yín bí ọ̀rẹ́ bí mọ̀lẹ́bí ní àyíká yín lọ́jọ́ tòní, á jẹ́ kí ẹ tún fi relax dáadáa lénìí o. Ẹ má ṣe ṣàṣejù lórí ohunkóhun. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì jẹ́ kí ara yín yá gágá lénìí. Ìgbìyànjú tẹ́ wàá ṣe lénìí ni pé kí ẹ gbìyànjú láti wá àgbọn ẹyọ kan, kí ẹ fi ṣe prayer, kí ẹ ṣe prayer sí dáadáa, kí ẹ wá sọ sínú odò tí ó ń ṣàn. Ìyẹn á jẹ́ kí ìlera ara àti ìgbésí ayé yín kí ó tún dára púpọ̀. Kí ẹ wá wọ kọ́lọ̀ lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tí a bí láàrin May 21 sí June 21, ó ṣeé ṣe kí àwọn ìdíwọ́ ìdènà kéékèèké tàbí àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ bóyá wọ́n ń ṣọ̀lẹ tàbí ẹ̀yin fúnra ara yín ṣe mẹ̀lẹ́, ó ṣeé ṣe káwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí ó fẹ́ ṣàkóbá fún àwọn plan tẹ́ ní, tàbí kó fẹ́ fa delay, tàbí kó fẹ́ fa kí nǹkan dàbí ìgbà pé ó ń sú yín ní ibi iṣẹ́ ní ọjọ́ tòní.
kò wá sí bó tilẹ̀ hàn kò rí tẹ́ bá ń lépa ń pé àyè kan yóò gbọ́dọ̀ bọ́ sí ìrọ̀rùn, nǹkan yẹn máa tún dàbí ìgbà pé ó tún sì ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe wá ṣe ròyìnròyìn rẹpẹtẹ. Ọ̀nà tí ẹ lè gbà láti fi yanjú èyí náà ni kí ẹ rí dájú pé ẹ mú sùúrù lò kí ẹ sì ní ìfaradà. Ó wá ṣeé ṣe kí àwọn nǹkan rere kan bí nǹkan tẹ́ ẹ máa retí kan kó wáyé fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ tún kọ́ ẹ̀kọ́ kan pàtàkì lára àwọn ọmọ yín lọ́jọ́ tòní. Bákan náà sì rí àìbalẹ̀ ọkàn díẹ̀ lè wáyé lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ìgboyà náà lẹ́ fi kojú rẹ̀. Ẹ wá gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú dáadáa. Bẹ́ẹ̀ sì ni ẹ free mind yín kí ẹ jẹ́ kára yín yá gágá. Rẹ́mẹ́dì tí yín lọ́jọ́ tòní ní pé ẹ gbìyànjú láti ra aṣọ dúdú àtàṣọ funfun kẹ́ pray sí dáadáa kí ẹ fún àwọn tí ó ń tọrọ bárà. Ẹ fún àwọn tó ń tọrọ bárà. Ìbáwá jẹ́ òwú dúdú àtòwú funfun lẹ́yìn lágbára láti rà, ẹ lè rà kẹ́ fún oníbàárà kẹ́ ṣàdúrà sí, ó máa bí ire fún yín. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 20 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tí a bí láàrin June 22 sí July 22 lọ́jọ́ tòní, kí ẹ rí dájú pé ẹ ṣèkẹ́ ara yín, ẹ pamper ara yín dáadáa, kẹ́ ẹ ṣèkẹ́ ara yín púpọ̀. Ọjọ́ tòní sì jẹ́ ọjọ́ tó ṣe pé ó ṣeé ṣe kẹ́ ẹ rí owó dáadáa, kí owó wọlé dáadáa fún yín pàápàá láwọn ibi tí ẹ ti lérò rárá. Téyì máa tún ràn yín lọ́wọ́ láti cover àwọn expenses yín kọ̀ọ̀kan lọ́jọ́ tòní. Kẹ́ ẹ kíyèsára, ẹ má náwó nínú àpà, ẹ má náwó lórí nǹkan tí ò tiẹ̀ wà necessary rárá. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí olólùfẹ́ yín kí ara fẹ́ kan wọ́n látàrí ìhùwàsí àti ìṣesí kékeré kan tí ẹ bá hù, téyì sì lè fẹ́ bí issue kékeré nínú mọ̀lẹ́bí yín lọ́jọ́ tòní. Kí ẹ rí dájú pé ẹ kíyèsára lénìí pẹ̀lú àwọn ìhùwàsí àti ìṣesí yín. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ rẹ́ra yín lẹ̀ kí ẹ sì pọ́n tèrè tàgbàlẹ̀ lénìí pẹ̀lú. Kí ẹ wá gbìyànjú láti ṣe prayer látàrí pé prayer lẹ lè fi command ohunkóhun lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tí a bí láàrin July 23 sí August 22, àwọn kan tí ẹ ti ń gbà lérò pé Ọlọ́run mò ń fẹ́ nǹkan báyìí ó ṣeé ṣe kó bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ o. Ẹ wá compose ara yín kẹ́yìn náà má ṣe yáyọ̀ pọ̀rọ̀ kó má bàa lead sí unexpected challenges fún yín o. Ẹ má ṣe ní ẹ̀yìn ẹnikẹ́ni lówó, ẹni tẹ́ bá mọ̀ pé ti yá lówó tẹ́lẹ̀ tí ò ti san padà, ẹ má tún ṣe sẹ́yìn pé tún fẹ́ yá ní ìmíì. Kí ẹ rí dájú pé ẹ bá àwọn mọ̀lẹ́bí ṣe èyí á bí ìdùnnú àtayọ̀, á sì bí kí ìbáṣepọ̀ yín kí ó dùn kó dán mọ́rán. Àwọn akitiyan tí ẹ ti ń ṣe láti ọjọ́ mẹ́ta ó ṣeé ṣe kí àwọn akitiyan yẹn kó bẹ̀rẹ̀ sí bí oore ńláńlá fún yín. Bákan náà sì rèé, ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ó wà lọ́rùn yín lọ́jọ́ tòní téyì tí lè fẹ́ kí ẹ wà baffled bákan. Ọ̀nà tẹ́ wá lè gbà láti yanjú eléyìí náà ni pé kí ẹ gbájúmọ́ àwọn nǹkan tí ẹ fẹ́ gbájúmọ́ tó ṣe kókó fún yín. Kí ẹ má ṣaláì kọbi ara sí gbogbo task tẹ́ bá fẹ́ mójútó. Kẹ́ má ṣe wá kanjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart, kí ẹ focus lórí ohun tí ẹ bá ń ṣe. Kẹ́ wá pín sweet fáwọn ọmọdé lénìí. Ẹ pín sweet fáwọn ọmọdé, ìyẹn á bí ire púpọ̀ fẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ yìí lénìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tí a bí láàrin August 23 sí September 23, ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ yìí tẹ́ ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn láti ọjọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí ìrọ̀rùn dé lọ́jọ́ tòní kí lè ra yín kó jí pépé dáadáa. Ọjọ́ tòní á bẹ̀rẹ̀ dáadáa, ṣùgbọ́n àwọn expenses tí ẹ ò ti ẹ̀rọ kàn tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí ó fẹ́ wáyé ní ọwọ́ ìrọ̀lẹ́ tí sì lè fẹ́ jẹ́ kí ó dàbí ìgbà pé nǹkan yóò fi bẹ́ẹ̀ easy. Kí ẹ rí dájú pé ẹ kíyèsára látàrí pé ènìyàn kan lè fẹ́ gbìyànjú láti máa bá yín tami oge díẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní tí ẹ bá ti ń fèsì àwọn challenges kọ̀ọ̀kan níbi iṣẹ́, ó ṣeé ṣe kí ìyípadà kó wáyé lórí ẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń plan láti lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí lọ́jọ́ tòní, nǹkan kan máa fẹ́ disrupt plan yẹn bí nǹkan òjijì kan á fẹ́ wáyé bóyá lórí ọ̀rọ̀ iṣẹ́ tí ẹ máa fẹ́ wò pé plan yìí mi tún lè ṣe bẹ́ẹ̀ mọ́ lénìí kí n kú wulẹ̀ tètè lọ gbájúmọ́ṣẹ́. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn challenges kéékèèké wáyé nínú marriage, ṣùgbọ́n tẹ́ bá lè mú sùúrù lò dáadáa, gbogbo ẹ máa ní ìrọ̀rùn. Àwọn èèyàn lè fẹ́ gbìyànjú láti take advantage yín lọ́jọ́ tòní o, tàbí ojú àánú àti dáadáa tí ẹ ń ṣe lọ́jọ́ tòní kí ẹ wá gbájúmọ́ iṣẹ́, kí ẹ má ṣàánú ju bí ó ti ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Gbogbo àánú kọ́ ni ènìyàn ń ṣe, ó ṣeé ṣe kí ẹ rí gbámú bí iṣẹ́ tẹ́ bá gbájúmọ́ṣẹ́ lénìí. Ẹ free mind yín kẹ́ sì jẹ́ kára yín yá gágá. Ẹ gbìyànjú láti wọ aṣọ green, ìyẹn jẹ́ rẹ́mẹ́dì yín lọ́jọ́ tòní. Wíwọ aṣọ green ìyẹn máa jẹ́ kí nǹkan rere kó wọ́tọ̀ yín wá lénìí.
bẹ́ẹ̀ sì ni kọlọ green àti kọlọ yellow wá jẹ́ lucky kọlọ̀ fún yín lọ́jọ́ tòní. Àkókò oríire yín lọ́jọ́ tòní wá jẹ́ àkókò aago 7 láàárọ̀ sí aago 8 láàárọ̀ pẹ̀lú àkókò aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tí a bí láàrin September 24 sí October 23, tẹ́ bá lè gbé ìgbésẹ̀ ní kíákíá lórí àwọn issue tí ẹ bá ní, ó ṣeéṣe kí gbogbo ẹ̀ yanjú lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ rí ìdàgbàsókè dáadáa níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní látàrí pé ẹ máa yanjú àwọn nǹkan tí ẹ bá ń ṣe ní iṣẹ́ lọ́jọ́ tòní dáadáa, téyì tí máa tún jẹ́ kí ọ̀rọ̀ owó kí ó túbọ̀ fìdí múlẹ̀ dáadáa fún yín lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kẹ́ kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń ná owó sí, kí ẹ má ṣe ná ìná àpà. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹ sọ pẹ̀lú òtítọ́ àtòdodo. Ẹ má ṣe pretend rárá tí ẹ bá ń bá èèyàn sọ̀rọ̀, pàápàá olólùfẹ́ yín. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ jẹ́ kára yín yá gágá lénìí. Ẹ lọ ra àwọn sachet milk yẹn lóríṣiríṣi, ẹ lè ra bíi mélòó kan kí ẹ wá fún ọmọdé obìnrin ni kẹ́ ẹ fún. Ẹ fún àwọn ọmọdé obìnrin, ìyẹn máa jẹ́ kí business yín kí ó gbòòrò dáadáa lọ́jọ́ tòní. Lime green wá jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tí a bí láàrin October 24 sí November 22, ó ṣeéṣe kí ẹ padà wá ìrọ̀rùn lórí àwọn stress àtàwọn challenges tí ẹ ti ń kojú láti ọjọ́ pípẹ́, kí gbogbo ẹ̀ tún padà rọrùn dáadáa lọ́jọ́ tòní. Àkókò ọjọ́ tòní dára púpọ̀ láti fi wòye sí ìgbésí ayé yín, láti fi wá ipò padà tó ṣe é pé ẹni padà wà ní òyìnbó kankan mọ́ lọ́jọ́ tòní. Kí ẹ fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ohunkóhun tí ẹ bá ń ṣe, ó ṣeéṣe kí ẹ tún ríre owó dáadáa sí lọ́jọ́ tòní. Pàápàá àwọn èèyàn tún lè fún yín látẹ̀ńṣọ̀n dáadáa, káwọn opportunity tún jẹyọ dáadáa lénìí tó ṣeéṣe kẹ́yìn gan má wulẹ̀ mọ ìtẹ́fẹ́ tẹ̀lé nínú rẹ̀. Tẹ́ bá wá gbájúmọ́ àwọn iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, tẹ́ gbájúmọ́ àwọn ibi tí ẹ̀ ń lọ lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ tún achieve ju bí ẹ ti ṣe lérò lọ lórí iṣẹ́ lọ́jọ́ tòní. Ó léyìn kẹ́ jìnnà sí àwọn èèyàn tó ṣe yí pé wọn ò ní dáadáa fún yín, àwọn negative people, kẹ́ jìnnà sí wọn. Torí tẹ́ bá jìnnà sí wọn, wọ́n lè fẹ́ ṣàkóbá fún ìrọ̀rùn àti ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Kódà wọ́n tún lè fẹ́ ṣàkóbá fún àwọn nǹkan tẹ́ ń ṣe lójoojúmọ́. Àwọn èèyàn tó bá máa fi kún ìgbésí ayé yín ní ti dáadáa, àwọn ni kí ẹ bá ṣe, àwọn positive people ní kí ẹ bá ṣe lọ́jọ́ tòní. Àwọn yẹn ni wọ́n ní dá yín rárá. Lọ́jọ́ tòní kò dáa kí ẹ péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà tẹ́ bá rí pé ẹ̀ ń feel uncomfortable níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni kí ẹ mọ́kàn balẹ̀, kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Lénìí ẹ ra àwọn nǹkan tí àwọn ọmọdé ń lò ní ilé ìwé, bóyá bíi pẹ́ńsù ní, báírò ní, ìwé ní, jọ́tà ní, ẹ rà kí ẹ pín fún àwọn ọmọdé. Èyí á bí ìrọ̀rùn àti bí ìdùnnú fún ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tí a bí láàrin November 23 sí December 22, tó bá ṣe é ṣe kí ẹ jìnnà sí gbogbo àárín àjò ọ̀nà jíjìn lọ́jọ́ tòní, torí ìlera ara yín lè má wulẹ̀ gbé púpọ̀ látàrí stress rẹpẹtẹ tó lè tibẹ̀ wáyé. Lónìí kí ẹ rí dájú pé ẹ sinmi dáadáa, kí ẹ relax, kí ẹ lè recover body yín dáadáa. Ẹ̀yin tí ẹ̀ ń ṣiṣẹ́ tẹ́ jẹ́ oníṣẹ́ kéékèèké small scale business owners, lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ rí àmọ̀ràn kan tí èèyàn máa gbà yín níbi iṣẹ́ tó sì lè jámọ̀ràn tí ó máa wúlò fún yín púpọ̀. Ẹ má wà ní neglect àwọn nǹkan tí family yín fẹ́ lọ́jọ́ tòní látàrí ọ̀rọ̀ iṣẹ́. Kí ẹ rí dájú pé ẹ balance ọ̀rọ̀ iṣẹ́ àti ọ̀rọ̀ ilé lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá jìnnà sí olólùfẹ́ yín, bóyá ẹ wà lọ́nà jíjìn, ó ṣeéṣe kí ẹ máa mọ feeling wọn púpọ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n tí ẹ bá lè sọ̀rọ̀ lórí fóònù fún ìgbà pípẹ́, èyí máa jẹ́ kí ó tún rọrùn dáadáa. Ọjọ́ tòní jọ́jọ́ tí ó dára púpọ̀ fún yín láti fi expand ara yín níbi iṣẹ́. Kí ẹ rí dájú pé ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa iṣẹ́ tẹ̀ ń ṣe, kí ẹ expand ara yín, kí ẹ express ara yín púpọ̀ fáwọn ènìyàn. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ yín tẹ̀ ń lò ràwọ̀ yóò ṣeéṣe kó ṣe yín bí ìgbà pé kí ẹ wà lẹ́yìn nìkan, kí ẹ tún ronú nípa ìgbésí ayé yín. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ̀ ń lò ràwọ̀ tẹ́ bá lè jókòó sí abẹ́ òfurufú ní ìrọ̀lẹ́, ó ṣeéṣe kí ẹ tún ní clarity dáadáa nípa àwọn nǹkan kíkan tí ẹ bá ń rò nípa rẹ̀, tó sì máa tún mú kí ọkàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀. Tọkàn yín bá sì balẹ̀ dáadáa lọ́jọ́ tòní, ó máa benefit yín púpọ̀ lọ́jọ́ tòní. Kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín, kí ẹ sì jẹ́ kára yín yá gágá lénìí. Ẹ bá lè fi aṣọ green kún kọ́lọ̀ yín lọ́jọ́ tòní, èyí á bí kí ọjọ́ tòní tún rọrùn dáadáa. Lucky kọ́lọ̀ yín wá jẹ́ lavender kọ́lọ̀ àti kọ́lọ̀ green. Bẹ́ẹ̀ sì ni àkókò oríire yín lọ́jọ́ tòní jẹ́ àkókò aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tí a bí láàrin December 23 sí January 19, ìbẹ̀rù bójú àti ìròyìn ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kúrò lọ́kàn yín pátápátá lọ́jọ́ tòní tí ẹ bá lè ní ìgboyà kékeré
ṣe rántí pé àwọn àkókò tí nǹkan bá dàbí gbà pé ó le koko, àwọn savings tẹ́ ti save ó máa ràn yín lọ́wọ́ dáadáa lórí rẹ̀. Kí ẹ wá rí dájú pé ẹ ṣọ́wó ná dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá lè save owó kẹ́ save owó torí ọjọ́ mìíràn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má náwó lórí nǹkan tí ò wulẹ̀ ṣe lọ́jọ́ tòní o. Tí ẹ bá wá rí pé bóyá ròyìnròyìn pọ̀ fún yín, ẹ rí dájú pé ẹ wà láyìíká àwọn olólùfẹ́ àti mọ̀lẹ́bí yín. Èyí máa jẹ́ kí nǹkan tó rọrùn díẹ̀ fún yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeéṣe káwọn míì tó ń lò ràwọ̀ yìí kí wọ́n fẹ́ lo àkókò àti ìgbà láwọn nìkan láti fi ronú nípa ìgbésí ayé yín. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀ látàrí pé ìyẹn máa bí ire. Àwọn nǹkan tí ẹ bá ronú jinlẹ̀ nípa rẹ̀ ẹ máa lè lò lórí ìgbésí ayé yín, lórí ìdàgbàsókè ìgbésí ayé, iṣẹ́ àti mọ̀lẹ́bí yín. Kẹ́ wá múra dáadáa lénìí, kí ẹ dùn rí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni àwọn tó wà níbi iṣẹ́ ó ṣeéṣe kí ẹ rí àwọn èrèǹjẹ kan níbi iṣẹ́ lọ́jọ́ tòní látàrí creativity tí ẹ bá lò níbi iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá lè create àkókò díẹ̀ pẹ̀lú olólùfẹ́ yín náà ní ààyè iṣẹ́, ìyá bí ìdùnnú àtayọ̀ tó pọ̀ fẹ́yìn àti olólùfẹ́ yín. Ohun tẹ́ wá lè ṣe láti fi ríre gbámú dáadáa lónìí náà ni pé kí ẹ pọ́n àwọn ọmọ kéékèèké obìnrin, àwọn ọmọdé tó jóbìnrin tó ṣe pé wọn ò tí bàlágà rárá, ẹ pọ́n wọn lé, kí ẹ ṣe dáadáa sí wọn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ tún ṣe bẹ́ẹ̀ fún àwọn tó ṣe pé wọ́n wà ní ipò àgbà tàbí tí wọ́n wà ní ipò àṣẹ ní àyíká yín. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tí a bí láàrin January 20 sí February 19, lọ́jọ́ tòní ẹ máa ní ìrètí pé gbogbo nǹkan ti ń fẹ́ dára. Bẹ́ẹ̀ sì lẹ máa tún ní ìgboyà lé lórí pẹ̀lú. Ẹ̀yin tẹ́ wá jẹ́ businessman, businesswoman tẹ́ ń lò ràwọ̀ yìí tẹ́ ń jí lọ síbi iṣẹ́ lówùúrọ̀ ìkẹ́ kíyèsára. Kẹ́ rí dájú pé ẹ tọ́jú owó yín pamọ́ síbi tó safe dáadáa kó má bàa jẹ́ pé bóyá wọ́n máa padà jà ọ̀tá yín lólè lọ́jọ́ tòní. Lénìí tó bá gbà yín lámọ̀ràn kẹ́ rí dájú pé ẹ tẹ̀lé tàbí yín pé ó máa ṣèrànlọ́wọ́ fún ìgbésí ayé yín. Ó wá ṣeéṣe kó nira díẹ̀ fọ́tá yín láti jẹ́ kí àwọn ìlérí kan tẹ́ ṣe fún èèyàn kí ó wá sí ìmúṣẹ lọ́jọ́ tòní. Èyí sì lè fẹ́ jẹ́ kí inú fẹ́ bí olólùfẹ́ yín díẹ̀ tó bá ṣe pé olólùfẹ́ yín ni ẹ ṣèlérí bẹ́ẹ̀ fún. Bẹ́ẹ̀ sì ni ní àyè iṣẹ́ lọ́jọ́ tòní tí ẹ bá nílò ìrànlọ́wọ́ èèyàn, rí dájú pé ẹ pè wọ́n kí wọ́n ràn yín lọ́wọ́ torí ẹ lè dá gbogbo nǹkan ṣe. Bákan náà ni ẹ máa ní àwọn free time dáadáa lénìí, ẹ lè lò láti fi ṣe àwọn nǹkan tí á mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Bẹ́ẹ̀ sì ni ẹ kíyèsára tí ẹ bá ń bá olólùfẹ́ yín sọ̀rọ̀ látàrí pé àwọn issue kọ̀ọ̀kan tó ti pẹ́ ó ṣeéṣe kí ó tún fẹ́ jẹyọ tí èyí sì máa tún fẹ́ bí argument díẹ̀ lénìí. Ẹ rẹ́ra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ sì máa sọ̀rọ̀ àsọjù ní àwùjọ lénìí. Remedy tí yín lénìí wá ní pé kẹ́ rí dájú pé omi tó dárogún kò sí ní àyíká ilé yín. Bẹ́ẹ̀ sì ni nínú ilé yín náà pẹ̀lú kẹ́ rí dájú pé omi ò dà sílẹ̀ níbì kan tó kọ̀ dárogún síbẹ̀. Kí ẹ kíyèsára lórí rẹ̀. Tí ẹ bá lè mójútó ilé ọjọ́ tòní tún máa dára yàtọ̀. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ omi tí kì í ro Pisces, ẹ̀yin tí a bí láàrin February 20 sí March 20, àwọn ìwúre tí ènìyàn kan tó jẹ́ èèyàn tó súnmọ́ Ọlọ́run tó sì jẹ́ ọlọ́gbọ́n èèyàn tó bá ṣe fún yín lọ́jọ́ tòní á jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Lọ́jọ́ tòní síre kí ẹ wá rí dájú pé ẹ ṣọ́wó náà kí ẹ má nànà àpà torí tẹ́ bá nànà àpà lọ́jọ́ tòní ó máa jẹ́ nǹkan tí á ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeéṣe káwọ̀ fẹ́ wáyé láàrin ẹ̀yin àti àwọn kan tí ẹ dìjọ ń gbé papọ̀ bí neighbor yín tí èsì lè fẹ́ àfẹ́ ti múdò yín díẹ̀, ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ dáadáa, ẹ má ṣe bínú àbíjù látàrí pé ìbínú yẹn kò lè ran situation yẹn lọ́wọ́ rárá. Ó wá ṣeéṣe lọ́jọ́ tòní kí ẹ ṣalábàápàdé ènìyàn kan tí ẹ máa fall in love pẹ̀lú ẹ̀ lẹ́yìn tẹ́ jẹ́ single lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣàlàyé ọ̀rọ̀ iṣẹ́ yín fáwọn èèyàn dáadáa. Kẹ́ lo okun àti agbára yín lórí iṣẹ́ yín lọ́jọ́ tòní láti rí dájú pé àwọn nǹkan tí ẹ ń ṣe ẹ ṣe láṣeyanjú. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kó tún máa ṣe yín bí ìgbà pé kí ẹ bá ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí kí ẹ bá wọn ṣe, kí ẹ bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n kí ẹ ṣọ́ àkókò lò lọ́jọ́ tòní torí àkókò dúró dẹni kankan. Tẹ́ bá ní kankan tó ṣe kókó tí ẹ fẹ́ ṣe, kí ẹ rí dájú pé ẹ mójútó wọn náà dáadáa ṣáájú kí ẹ tó lè fẹ́ socialize pẹ̀lú ẹnikẹ́ni. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kí ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kí ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kóhunkóhun, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Spiritual work tí ẹ wá máa ṣe lọ́jọ́ tòní náà ní pé kí ẹ lọ wá àwọn brown grain, bóyá àwọn bí ẹ̀wà, bí ọkà bàbà, bí wheat, kí ẹ rí dájú pé ẹ ṣe prayer sí dáadáa, kẹ́ wá lọ dà sí ojú odò tí ó ń ṣàn. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ń ṣe prayer náà kí ẹ kọjú sí apá ìlà oòrùn. Apá ìlà oòrùn ni kí ẹ kọjú sí, ìyẹn eastern part of the world, kí ẹ kọjú síbẹ̀. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá
Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tí ẹ fẹ́ ṣe ìwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.